Happy Ramadan Kareem. Vimos TV wish you many more. Please like, comment and share in our YouTube. To subscribe to our channel, click Vimos TV. Happy Ramadan Kareem. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ayin Ànábì wa Muhammad. Àlékún yọ́nú Ọlọ́run ọba àtàánú ẹ̀. Kó bá gbogbo àwọn ẹni Ọlọ́run ọba tí wọ́n ti lọ, gbogbo àwọn tí wọ́n ti ṣẹ̀sìn kalẹ̀ dé wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad àti gbogbo àwọn sàhábà pátápátá ọlọ́mọṣà yọ́nú sí gbogbo wọn. Gbogbo àwọn àìmà Ọlọ́run bá yọ́nú sí wọn. Àwọn tábì Ọlọ́run yọ́nú sí wọn. Gbogbo àwọn àfáà wa ọlọ́mọṣà yọ́nú sí gbogbo wọn. Gẹ́gẹ́ bí ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dé nípa tọ́pìkì wa tí a ń bára sọ̀rọ̀ lé lérí pé Al-Islamu dinul wasatiyati. Al-Islamu dinul wasatiyati. Ipe ẹ̀sìn Ìsìlámù yìí Dinul wasatiyati. ẹ̀sìn déédéé ni, ẹ̀sìn tó pléèsì gbogbo nǹkan sáyé rẹ̀ ni. Ìsìlámù mójútó wípé gbogbo nǹkan kó wà níwọ̀ntúnwọ̀nsì, tó bá ti pọ̀ jù kò ní dáa mọ́, yóò pààyàn lára. Bọ́ ọ bá sì ṣe tí ò tó tí ọ bá bọ́ sójú ẹ̀ yóò tún pọ̀ lára, àfi kó wà ní déédéé. Làwa fi ń dára alẹ́kọ̀ọ́ lélẹ́rí ìyẹn la bá débi ọ̀rọ̀ nítawọn àfa ń pè ní gẹ́ìbù. Ìpè níta bá pè ní wáyé Ọlọ́run tọ́já sí pé wáyé àlèyìláyé. Al-wahyu lillahi wal-aqlu li-bashari. Ìpè làákàyè wáyé tí ń wá látọ̀dọ̀ Ọlọ́run. Tó ọ̀pọ̀ àwọn tó ní wáyé ni a ti sọ̀rọ̀ lórí ẹ̀ pípọ̀ kọjá. Àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa gba wáyé, àwọn ànábì Ọlọ́run ọba nìkan ni, àwọn prófẹ́tì nìkan ni. Àwọn làwọn màláìka ń wá fún, tí ó máa wá jíṣẹ́ fún ọ pé Ọlọ́run ní sọ báyìí fún ọ. Tí ó bá sì tí ì wá, àwọn náà lẹ́tọ̀ọ́ láti sọ nǹkan kan, wọ́n ò dóde ni. Wọ́n béèrè ọ̀pọ̀lọpọ̀ béèrè lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tá ànábì ọ sọ pé èsì èdè ẹ padà wá gbèsè. Wáyé yẹn àwọn prófẹ́tì nìkan ni wọ́n ní láfikáyà síwájú jọ ní yìí pé awhayna. Inna awhayna ilayka. Lọ́la fi sọ pé ànábì awhayna ilayka, àwa yìí ni àwa la ni wáyé wọn là á fi ránṣẹ́ sí ọ. Kama awhayna ila Nuhin wan-nabiyyina min ba'di. Ìwọ nìkan kọ́, àfiránṣẹ́ sáwọn àka tí wọ́n ti síwájú rẹ̀ náà kí wọ́n tó dé. Àfiránṣẹ́ sí Núhù, àwọn tí ń bẹ lẹ́yìn Núhù, àfiránṣẹ́ sí wọn an-nabiyyuna min ba'dihi. Wa awhayna ila Ibrahim. Àfiránṣẹ́ sí Ànábì Ibrahim. Wáyé kọ́ọ̀dù gbogbo àwọn tọ́lọ̀ ń kà ń pátápátá prófẹ́tì ni wọ́n. Ànábì Núhù prófẹ́tì ni, Ànábì Ibrahim prófẹ́tì ni, Ismaila prófẹ́tì ni, wa Ishaqa Ìsíákà prófẹ́tì ni, wa Ànábì Yaqub Yakub prófẹ́tì ni, wal asbati gbogbo àmà Yakub wa méjèèjì lánìí. Ànábì Ọlọ́run ọba ni wọ́n prófẹ́tì ni gbogbo wọn. Isa Ànábì Isa prófẹ́tì ni, wa Ayub Ànábì Ayub prófẹ́tì ni, wa Yunus Ànábì Yunus prófẹ́tì ni, wa Ànábì Harun Haruna prófẹ́tì ni, wa Sulaimana Ànábì Suleiman. wa atayna Dawuda zabura. Ànábì Dáúdà Wa rus- mo fún ní tírà, mo fún
ní sẹ̀búrà wàrúsùlán. wàrúsùlán qad qasasnahu alayka min qablu. ọlọ́run ń bẹnu wọn iná àwọn òjíṣẹ́ yìí tá a pàtà wọn fúnra ànábì síwájú. wàrúsùlán lam naqsushu alayka. tá a pàtà wọn fún ọ. wa kallama Allahu Musa taklima. bọ̀bá Musa sọ̀rọ̀ gbogbo ń tọ́ka kalẹ̀ yí pátá prọfẹ̀tì ní gbogbo wọn ànábì ọlọ́run ọba ni wọ́n àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí wáyé yẹn yóò máa wá bá wọn ọ̀dọ̀ ta ní tiwa ọ̀dọ̀ ọlọ́run ọba ní tiwa láti dára lẹ́kọ̀ọ́ síwájú yìí pé níjọ wọn wá bí ànábì léèrè tá ànábì ẹ padà wá lọ́la àwọn àfáà ní kò rí nǹkan kan fóṣù kan ọlọ́run sì ṣe kọ́lọ́run tó wá mú wá kọ́lọ́run tó wá ní àá. wala taqulanna li shay'in inni fa'ilun dhalika gadan. ọ̀rọ̀ ọlọ́run ni kì í fẹ́ àwọn àyè kan bẹ tó bá já yìí ẹ̀ tọ́ ẹ kò sí ẹ̀dá náà lórí ilẹ̀ yìí kódà títí kan prọfẹ̀tì tá à ń sọ yìí tí wọn bá ti fẹ́ dá sínú oko rẹ̀ yọ̀dà wọn padà ní pé èmi mo níbẹ̀ wọn padà ń bẹ̀ kẹ̀sí fáínẹ́sì ọwọ́ ọlọ́run ló wà ilé ẹjọ́ pé etí òyì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín jọ mi wọ́n ṣe láyà àwọn ànábì ọlọ́run wọ́n ṣe láyà àwọn àfáà náà bí nǹkan bá ṣẹlẹ̀ sáà ànábì ọlọ́run ti bá ànábì ló pera rẹ̀ ànábì ló pera rẹ̀ ní kí nǹkan mọ̀ sí ẹ̀dá ni kò lágbára yìí mu ibẹ̀ láti lọ yí pé géèbù kò sẹ́ni tó ní kọ̀kọ̀ ọlọ́run ọba ló ní géèbù ń táwa ń rí la rí ń tí ń bọ̀ àmọ̀ kọ́lọ̀ ń jẹ́ ń tí ń bọ̀ jẹ́ dáadáa fún wa ní. géèbù yẹn ìmọ̀ wá fi bá wọn prọfẹ̀tì yìí lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn a máa mọ̀ ọlọ́run a máa fi bá wọn lò àmọ́ bó ṣe bá wọn lò tó nì kì í ṣe gbogbo ẹ̀ la fi mú àpèjúwe wá lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé bó ṣe máa géèbù tó bí géèbù ṣe máa ń ṣẹlẹ̀ sí tó tọ́ pé nǹkan mí ẹni kò ní sọ fún ọba tó ní ní ọ̀nà ju ẹ̀ tó tí bá wọn sọ mọ̀ pé báwo lẹ ṣe mọ̀ yìí òun nígbà tí Ànábì wọlé sọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha. Ànábì wa fasọkọ́ kò tún kó tún rí aṣọ padà ó wá jáde láìsà wá wò wípé ọjọ́ òun lónìí ó sì tún rí sọ́gbó lọ lọ lọ́wọ́ jẹ́ kí ìyá wa àìsàn wa tẹ̀lé ànábì ní wá ń tẹ̀lé ó fi àrí pé bàkíyà lànábì lọ bí tí wọ́n sin àwọn sàhábà sí tó ànábì lọ bẹ̀ tí ń lọ sàdúà ó ṣe wá rí pé bẹ̀rẹ̀ ànábì wà tí ń sàdúà sallallahu alaihi wasallam ọba sáré bí àdámọ̀ obìnrin ní máa tún fèrè ẹsẹ̀ lélẹ̀ lọ lé pé kò tún fẹ́ ká ànábì ò délé sí òun sallallahu alaihi wasallam ọwọ́ adélé kọfẹ́rẹ́ lànábì dé sallallahu alaihi wasallam ànábì wá délé ànábì wá rí tí mí túpe Aisha oní ilé náà ló sì wà ó nílé òun wọ̀ lọ́bì kankan sọ wọn kó obìnrin láti máa sojú fúrú ó ní wọn lọ́bì kankan o ànábì ló ti lọ́bì kankan ó ní wọn lọ ànábì ní tètè sọ kọ́lọ́hún tó dá sí o gbogbo Aisha àti nípa ànábì bá a díbẹ̀ o ọlọ́hún lọ nígbà òun rí ọtọ bọ́ sọ ọ́lẹ̀ tó tún wọ́ sọ padà ń bọ̀ ọ́ lọ òun tẹ̀lé ọ ní lòun wá rí bàkí àlọ́ lòun wá fi ọ délé sí òun lòun fi sáré padà wálé Ànábì ní kò rí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam Ànábì nínú àwọn húmọ̀ òun àwọn méjì wọ́n fi yà jẹ ní Jìbìrì wá bá wọn pé dìde o lọ sí tẹ́ lọ sí bàkíyà lọ gbà wọ́n lẹ̀ wọ́n fi yà jẹ àwọn méjì nínú àwọn húmọ̀ rẹ o Ànábì wa ń sọ fún yí pé
àdìsí sọ yìí àti ká kọjá ọjà sí ìdìbò padà. نعم وهناك حديث أن رسول الله صلى الله عليه وسلم مر بقبرين فقال إنهما لا يحاسبان bẹ́ẹ̀ni wọ́n jẹ wọ́n yá. وما يحاسبان في كبير. ànábì wa ni amẹ́kọ̀ọ́sọ ara méjèèjì tí wọ́n jẹ́ yá yìí kì í máa ṣẹ̀ṣẹ̀ kan tó tóbi náà wọ́n ṣẹ̀ fi kẹ̀bíir àfi kẹ̀sí kì í ṣẹ̀ṣẹ̀ tó tóbi kan náà wọ́n ṣẹ̀ ń torí ẹ̀ tí wọ́n yá nítorí wọ́n torí ẹ̀ tí wọ́n yá sí. أما أحدهما فكان لا يستتر من البول. ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ yá yìí akínú ni o àgbààwẹ̀ ni gbogbo nǹkan ní í ṣe àwọn tó bá tọ̀ kì í tábà tó bá tọ̀ kì í tábà ẹnu ìmọ́tótó tí ò níhun náà wọ́n torí ẹ̀ jẹ́ yá sí ọlọ́kan nù. وأما الآخر فكان يمشي بالنميمة. كان يمشي بالنميمة. بالنميمة. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n torí ẹ̀ jẹ́ yá sí òun ni kí ni. يمشي بالنميمة. rúmọ̀ ni gbogbo ọjọ́ ayé tiẹ̀ yóò máa òfófó yẹ́m sí nàmímà yóò máa rìn lẹ́ni tí ń sòfófó káàkiri ń kírun ń gbàwẹ̀ ń ṣe gbogbo rẹ̀ àmófófó òun ló lídìí ẹ̀ sí náà ló lídìí ẹ̀ sí kọ́ náà ní ẹ̀ fìyà jẹ́ kọ́mọ gbogbo nǹkan kí ẹ ṣe gbogbo nǹkan ló lè disclose bí àwẹ̀ tá à ń gbà yìí ṣe wà àwẹ̀ ọ̀rọ̀ wà èèyàn gbàwẹ̀ ọ̀rọ̀ tó bá mìíràn tó gbà sílẹ̀ wá fún owó ní òtù níbi ọba ti tú o ti dọmọ náà ó gbé fún ẹni ọ̀sẹ̀ ní kẹ́m ó gbọ́dọ̀ sọ kó àbá mi bá wa mọ̀ tí wọ́n sọ ọlọ́run máa wò gbígbà tó ọmọ ọ̀rọ̀ òun ẹlòmíì náà tún wá wà o òun ló fi ṣe ọlọ́wọ́ láti rí o ń bọ́ bá tara mo sọ fún ọ èyí tí wọ́n fi fẹ́ èyí ẹ sọ fún mi. ń bọ́ bá sọ fún mi sọ ọ̀fìn náà mi sí ìyàn ní ìbọ̀ sọ fún mi. ǹjẹ́ ń gbà tó sọ fún mi sọ ọ̀fìn náà mi sí ìyàn pé ń sọ fún wọn kò wí nǹkan kan fún mi pé ń sọ fún wọn. àṣírí àti sọ́rí sọ̀rọ̀ kó dìde àṣírí lọ́dá wọlé dá wà lálẹ́ láàrin ànábì àtàwọn ìyàwó ẹ̀ tẹ́ àgbà tọ́nà padà dá sí látara géèbù tá ànábì máa má igbe máa ma géèbù kéékèèké máa géèbù àmọ́ ọlọ́run ló ní géèbù sẹ́ àṣírí ló fi sọ̀kan lọ́wọ́ nu wọn lòún tú. وإذ أسر النبي. àṣírí ọ́fíìsì kan lọ́wọ́ nu wọn lọ́ba tá a sí ilé ànábì ní abadi aswajihi haditha. ìfọ̀ fẹ́ ló ń bẹ̀ náà nù àṣírí ló fi sí lọ́wọ́ ló tu nínú wábí ànábì ní ibi tó tu àmọ̀ pé máa ma géèbù ọlọ́run ló fi hàn ànábì pé tó fi sí lọ́wọ́ ẹnu ẹ ti jò lọ́wọ́ wọn sọ yìí pé. mọ́ni à ń bá a kà á bẹ́ẹ̀. àbàkà àṣà ta ló sọ fún wa ànábì nígbè mo ti sọ ọ ní. kọ́lá nàbàní alẹ́ alimul khabir. alimul khabir ọlọ́ba tí fún yàn rò ló fún mi rò nàbàní alẹ́ alimul khabir. ọba onímọ̀ àwọn tí máa fún yàn rò ó ti fún mi rò so irigébu bí ṣe wá irigébu tó nì. abisakumullah. sẹ́ tó fi wá mọ̀ pé ọlọ́run ló ní kọ̀kọ̀ agbára ẹnìkan kákọ́ sọ kọ̀kọ̀ tó ọba ti sọ yóò dojú tì ọ́. ǹjẹ́ ọlọ́run ọba ló ní ìkọ̀kọ̀ kò fi agbára ẹnìkan ká kó rí kọ̀kọ̀ tọ́ba wá ní wọ́n rí kọ̀kọ̀ ọlọ́run bó dojú tì ẹ́ ń bẹ́ẹ̀. àwọn kankan ń bẹ tọ́já sí pé wọ́n àwọn prófẹ́tì wọ́n á sún wọn débẹ̀ ni òní tí mérekù di yẹlẹyẹlẹ tó déré yìí mérekù ò sínú eré tí wọn bá tì wọn lójú ẹ tí wọn fẹ́ dójú tì wọn pé tó akọ́lọ̀ lọ́ba lọ́nà wọn sẹ́ lóòótọ́ o pàfọ́ọ̀mù fún wa nísìnyí òun náà wà ní níbi tó fẹ́ yẹ̀ sí ma tí wọn bá ti sùn kagiri nu tí ọba sì kúrọ́ fún wọn pọ́lọ́ lọ́nà wọn sẹ́ yọ̀ dájú kọ́ lọ́ọ̀ náà ni. Allahu Akbar. ọlọ́run náà sì gbọdọ̀ dójú tì òun lọ́sẹ̀sẹ̀ sí sáà tàwọn àjọ rẹ̀. hal yastati'u rabbuka
أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين. قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء من السماء تكون لنا عند الأولين وآية منك وارزقنا وأنت خير الرازقين. ọjọ́jú ẹ̀tàn ni bí ọba dójú ẹ̀tàn mẹ́rẹ̀kọ̀ ìwáyé fáwọn ànábì ọlọ́run fáwọn prófẹ́tì wọ̀nyí ní wọ́n bá fẹ́ dójú tì wọ́n wá ń sọ fún Ìsá wọ́n ṣàlẹ́jì ẹ̀ sí pé. إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء tọ́lọ́run lọ́rùn ṣẹ́. هل يستطيع ربك ǹjọ́ rọrùn fọ́ba rẹ̀ yẹn. أن ينزل علينا مائدة من السماء. wọ́n sọ ọlọ́run lóbìnrin tí ń ṣe jẹ wọ́n sọ di kétra pé يستطيع ربك ǹjọ́ rọrùn fọ́lọ́run ọba rẹ̀ نعم ọgbọ́n jẹ kalẹ̀ fún wa láti sánmà. قال اتقوا الله إن كنتم مؤمنين. ó rí pé Yísù sọ fún ẹ pé a rọrùn kí ló wà lébi èyí hùn kò ọ yẹ kó sọ bẹ́ẹ̀ ntọ́kọ́ sí ọ dájú kọ́ pé àbà tẹ́kùlá ẹ bẹ̀rù Ọlọ́run. إن كنتم مؤمنين. ẹ bá jẹ́ nítorí Ọlọ́run ọba gbọ́. قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا. wọ́n sì máa nílò àkàyè àwọn kèfèrí wọn máa nílò àkàyè gan ni tọ́ pé tọ́lọ̀ ń bá rojì sẹ́nsẹ́ tí ò bá bọ́lọ̀ ń lọ́ra lóòótọ́ wọ́n dìfìtì ẹ̀ pẹ̀lú béèrè wọn wá fi ṣe jà. قالوا نريد أن نأكل منها. lọ́dà wà pọ̀ mọ́ lọ́n sí. لا إله إلا الله. نريد أن نأكل منها a kàn fẹ́ tẹ́sítì ẹ̀ ní kákan tẹ́sítì ẹ̀ lásán ní. وتطمئن قلوبنا. ọkàn wa kó ti fi lè balẹ̀. ونعلم أن قد صدقتنا. láti mọ̀ pé òótọ́ ló ń sọ. ونكون عليها من الشاهدين. onídìí kọ wẹ́lẹ́rì kan mọ́ àwa yìí kan láwọn ẹgbẹ̀rún rẹ̀ jẹ́ káàkiri gbòòrò pé lóòótọ́ Ọlọ́run lọ́rùn ń sẹ́. قال عيسى ابن مريم اللهم ربنا. ńgbà wọn ti dojú ẹ tí ò wá ríbi tó fẹ́ yẹ̀ sí mọ́ ó kọ́kọ́ ti wá àti fún wọn pé bẹ̀rù Ọlọ́run ó yẹ wọ́n gba tító wọ́n ní èwo dàbọ̀ bẹ̀rù Ọlọ́run kí táwọn kan fẹ́ ní ká jẹ́ ń bẹ́ ká mọ̀ kó ń so tọ́ ká sì bẹ̀rí ẹ̀ jẹ́ wọ́n ti bá dé kó pàfọ́ọ̀mù tó ọba dájú kọ́ lọ́hùn. قال عيسى ابن مريم اللهم ربنا. sàmàmàdà wa ni wọ́n lọ́hùn olúwọ́ lọ́hùn rọ́bà ni wọ́n lọ́hùn ọba wa wà dájú kọ́ lọ́hùn. أنزل علينا مائدة من السماء. ọba rí bẹ́ẹ̀ lónìí àǹsílẹ̀ alẹ́ náà máa ìdáta mi náà sàmáì wá sọ pọn oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà kẹ́nìkan kan mọ̀ sí káàdì pọ́pọ́ oúnjẹ sọ̀ kalẹ̀ láti sánmà. تكون لنا عيدا لأولنا وآخرنا. yóò máa jọ́dún fún wa àwálì náà àwọn ẹni àkọ́kọ́ wa àtàwọn tí ń bọ̀ lẹ́yìn wa. وآية منك. kọ́mọ wa já mi látọ̀dọ̀ Ọlọ́run kò pé látọ̀dọ̀ òun òun ọ̀lágbára mérekù
وارزقنا وأنت خير الرازقين. wàrúsùkùnà arísìkì tibẹ̀ ń kìí ṣe arísìkì owó àwọn nǹkan pápánu májò ojú jẹ lásán lábáwò ìjẹun lásán wọn ò fi fúrúùtù sí i wàrúsùkùnà tó fún wa láwọn àbí èso kan tó tún fi sí i torí wọn bá tún gbóúnjẹ dé tó fi èso sí i ó tún béèrè èso tó fi èso sí i wàrúsùkùnà. وارزقنا وأنت خير الرازقين. ọba tí gbèsè tí fúnni lárísìkì ni wọ́n lọ́hùn wọ́n ti dé dẹ̀ ni mẹ́rẹ́kù kì í ṣàdédé ṣẹlẹ̀ àfi tójú bá fẹ́ tì wọ́n. ǹjẹ́ mẹ́rẹ́kù kì í ṣàdédé ṣẹlẹ̀ láwọn ànábì Ọlọ́run bá àfi tí wọ́n bá fẹ́ tójú tí wọ́n lé Ọlọ́run bá wà ṣe mẹ́rẹ́kù pẹ̀lú wọn. bẹ́ẹ̀ ni géèbù wọ́n máa rí géèbù nígbà tí wọ́n bá fẹ́ fi wọ́n ṣẹ̀ sí Ọlọ́run ló ní géèbù òun máa ti ń lọ àwọn ọmọ ti ń lọ yóò wá fi hàn wọ́n pé ẹ pìpì ara rẹ wà islam kùdùbíkà ladina káfàrú. يثبتوك أو يقتلوك أو يخرجوك. àbí sùn jẹjẹ rẹ ni sọmọ pé àwọn kan dé tèmi. bàbá pé géèmù náà bẹ́ẹ̀ náà lọ́ọ́ ẹ̀yẹ́ ọ̀yẹ́ kọ́ mọ̀ pé wọ́n ń dètè lérí ìhun káwọn kí wọ́n pa àwọn àbí kí wọ́n tì wọ́n mọ́lẹ̀ àbí kí wọ́n léwu jáde lù. ṣé bó ń sùn lé rẹ ni ọlọ́run jìbìrì ọ̀lọ́ bàbá ìtì ń bẹ́ẹ̀lẹ̀ kọjú ohun tí ń sùn o. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك. ọ̀rọ̀ ni wọ́n ti ń péjọ lé ọ lérí ìpéjọ wọn lérí mẹ́ta ni wọ́n fẹ́ panu pọ̀ sí. ليثبتوك nínú kí wọ́n sí ọmọlé kí wọ́n sánsán rẹ. أو يقتلوك àbí kí wọ́n pọ̀ yányán. أو àbí kí wọ́n lé يخرجوك. ọ jáde lù. ويمكرون ويمكر الله والله خير الماكرين. ọ̀rọ̀ ni wọ́n ń dètè wọ́n plan ní plan tó ga tọ́lọ́ lọ́hùn yìí dètè ń tiẹ̀ ọ̀rọ̀ ni wọ́n plan ní plan tó ga àwa náà plan tiwa náà. والله خير ọlọ́run الماكرين. ní plan tèmi ó lé o hẹ́rù makirin ó lé ju plan tiwọn àwọn lọ ọlọ́run wá wò wípé wàsàtíyà lòún fẹ́ ṣe láàrin wọn nínú wọn sánsàn rẹ̀ àbí kí wọ́n kọ́ ok kí ni wàsàtíyà bẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé kọ́ jáde أو يخرجوك. ní a bá sánsàn rẹ̀ tí wọ́n di ọmọlé wàhálà ni tí a bá pọ̀ ẹ̀sìn òdùó toro tí ìbá débi tá a fi ọba dé fìlúlẹ̀ fún wọn èèyàn fìlúlẹ̀ fún yẹn fúngbà kan aburú kí lọ́wọ́ àbẹ́ kó nílé bàbá rẹ níyà ó kù àfi káwọn ọ̀tá ilé bàbá rẹ ó kú tán kó wá padà lé. ǹjẹ́ aburú kí ni bẹ́ẹ̀ kọ́ yẹra fún wọn kọ́ wá nílé bàbá rẹ ni ó padà kú kó rí pé àwọn ọ̀tá bàbá rẹ kú tẹ́. èèyàn yẹra ni ìyẹra àwọn ni wàsàtí abẹ lọ́fíjà pé máa gbọ́rọ̀ tí àwọn ìjọ Musa ń bá Musa sọ ìgbà tí Musa tó ń fọ́ọ̀sì wọn yí pé ẹ wọ̀lú ẹ tẹ̀lé mi ká lọ. ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم. ìlú ẹ wọlé ardil mukadasa ilẹ̀ mímọ́ ni o tọ́lọ̀ ti kọ́ lẹ́sẹ̀ ọlọ́run ti kọ́ kalẹ̀ fún yín ẹ wọbẹ̀ ẹ kálẹ̀ tẹ̀lé mi adarọ́f. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا
فاخرجوا منها فإنا داخلون رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. anabi musa alayhi salatu wa salam ìwọ̀n sọ fún ọlọ́run nítorí ọkọ̀ọ̀kọ̀ èèyàn máa ń pèèyàn bí èèyàn bá fẹ́ múra rà bọ́ bá fẹ́ gbàgbéra nípa ìdẹ̀rọ ọlọ́run tó ti ṣe fún pé ṣé ìlọ dáa kó fi san fọlọ́run ọlọ́run ṣàánú ẹ̀ kọjá kó máa fi yí san fún un ọwọ́ àdìpín wọn fẹ́ yàrá ìmòrì nù ọwọ́ ń sọ yí pé. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء Káànábì Ọlọ́run kó jáde lára yín pípọ̀ kó jáde nínú yín pípọ̀ káànábì Ọlọ́run kó jáde nínú yín pípọ̀. وجعلكم ملوكا. جعلكم ملوكا. رزقكم الله. inú dẹ̀rọ Ọlọ́run tó ṣe fún yín náà nù جعلكم ملوكا. ó tún yọ àwọn sọ̀rọ̀ pé ọ̀tọ̀ ní jẹ́ ànábì رزقكم الله. ọ̀tọ̀ làwọn ọba. kò ṣe yín lànàbì nìkan ó tún ṣe yín lọ́ba inú ran yín náà ló ti yọ àwọn ọba ó yẹ àwọn èèyàn ńláńlá láàrin yín inú dẹ̀rọ Ọlọ́run ọba tó ṣe ni. وآتاكم ما لم يؤت أحدا من العالمين. ẹlẹ́kẹ̀ẹ́ta àdéhànú àwọn ànábì Ọlọ́run ọyọ bẹ́ẹ̀ lọ́lọ́run yọ àfáàndínlé ní rẹpẹtẹ ọyọ àfáàmì nílùú mi rẹpẹtẹ bí kò máa sọ̀rọ̀ lọ nísìnyí kò sójúlé kan tó de tó ní bàfà kò sì sójúlé kan tó fẹ́ dé tí ọjà àwọn baba ńlá àwọn àfáà ni wọn kódà báwọn máa bẹ̀rẹ̀ nǹkan mi. وآتاكم ما لم يؤت أحدا من العالمين. ẹlẹ́kẹ̀ẹ́ tó tún á ṣe yín lọ́ba ọdún wa tí ò ṣe fẹ́ nìkan rí láyé àtàkùn. ما لم يؤت أحدا من العالمين. ọlọ́run fún ẹnìkan kan láyé ó tún fún yín ìdẹ̀rọ̀ Ọlọ́run ní tó ṣe lè yí lérí. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم. wọ́n wá sí wáyé wọn lẹ́yìn ìjọ mi ẹ wọlé ilẹ̀ tọ́lá ọba ardul mukadasa lè àpọ́nlé ìjáde wọ̀. التي كتب الله لكم. lọ́dà ń kọ́ kalẹ̀ fún kẹ́ bá wọ bẹ̀ ẹ kọ́rọ̀ ẹ kẹ̀rù ẹ jẹjẹ wọ bẹ̀. ولا ترتدوا على أدباركم. yọ̀ọ̀dà bẹ̀sẹ̀lẹ̀ fẹ́ bẹ̀sẹ̀ sẹ́yìn ẹ mọ́ bẹ̀sẹ̀ sẹ́yìn. فتنقلبوا خاسرين. bá bẹ̀sẹ̀ sẹ́yìn ẹ wà dẹni tí ọmọ rìgírẹ́tì tí ọmọ sàbámà ẹ pòfò. قالوا يا موسى إن فيها قوما جبارين. ṣé bọ́lá ọlọ́run ànábì iṣẹ́ ó sì mójútó àyànfẹ́ rẹ̀ sí ni kò sí ní ojú kó mọ́ká tí nǹkan kan ò sì ní ṣe agbára rẹ̀ sì ká kó ni wọ́n mọ̀ pa àmórí pé ibi kójú kóhun kò sí wàsà tí yà ń bẹ àwọn kómìjẹ bàárì náà ń bẹ bẹ́ẹ̀ èèyàn jáde o lè jáde bí ìlú kan bá gbóná mọ́ kọ wá dó mẹ pé gbogbo gbóná tó rọ ni ibi iná láti là ó lè kú kó tó di ọjọ́ nílà. ìyẹn jáde tọ́ba rí pé ìlú kan gbóná mọ́ tọ́wọ́ nígbà náà ìlú iná láti là ó lè kú kó tó di ọjọ́ nílà. bí ilé bá gbóná mọ́ ilé gbóná mọ́ yàn. ilé gbóná mọ́ yàn ń gbà mí àjáde kó ń bẹ́ẹ̀. bí ọmọ tí àwọn pírẹ́ǹtì ẹ tètè kú tọ́wọ́ fi sáàárín àwọn ẹkùn. ǹjẹ́ bí ọmọ tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tó tètè kú tọ́wọ́ fi sáàárín ẹkùn. kó tó di pómìnira òde fún wa wọ́n tẹ̀ mọ́lẹ̀ àfi tọ́lọ̀ ń bá fìdí àwọn ẹni rẹ ló kù ilé gbóná máa yàn ọ́ yẹra náà ni
ìjà ilé gbóná mọ́yàn àbí kọ́ yẹra níbẹ̀. ilé ọkọ gbóná mọ́yàn. ilé ọkọ bákan náà yìí gbóná mọ́yàn. ayé yìí gbóná mọ́yàn. ayé fúnra rẹ̀ yìí gbóná mọ́yàn. ọwọ́ awé fún ni. ọwọ́ awáwé fún ni. nítorí tó ọba wáwé fún tó ọba torí ẹ̀ kú ọlọ́run nítorí ọkọ só dáadáa torọ́ fọ̀nà àbáyọ ọ̀lẹ̀ yìí pé tó bá ti di pé ẹ wà ń bì kan ẹ fẹ́ kú ẹ lè kú làrúkọ́ni fi sọ pé àwọn tí wọ́n kú bẹ́ẹ̀ àwọn màláíkà dáhùn lẹ́jọ́ rí. anakumula. àjùn wọn kú ẹ ó ṣe kú. alam takun ardullahi wasi'atun fatuhajiru fiha. innal ladhina tawaffahumul malaikatu zalimi anfusihim qalu fima kuntum. فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون دون سبيلا àwọn tí wọ́n kú bẹ́ẹ̀. إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم. àwọn tí wọ́n kú lérí túláàsì yìí pé ibìkan ọ̀tí ọlọ́run ó ti wá ń bẹ̀ kú fi wá kọ́ ọmọ ikú ò ti kọ́ ọmọ. قالوا نعم. tí wọ́n ṣàbòtí fẹ́rẹ̀ ara wọn kú kí mo ti fọ̀nà àbáyọ ọ̀lẹ̀ fún yín níbi arúláì wáṣíà ilé mi ọlọ́run ọba ó tóbi lẹ̀mí fẹ́ ẹ lọ sódì lè قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض. àwọn mọ̀láìkọ́ ọmọ wa bí wọ́n lè pe eri kí lẹ́rìí bọ̀ àti kú fi dé báyìí kí ló dé tẹ́ ẹ kú síbi àárín yìí ẹ lè kú sáàrin yìí kí ló dé tẹ́ ẹ kú. قالوا كنا مستضعفين في الأرض. àríkàwé wọn tí wọ́n fẹ́ máa sọ́njọ́ náà fún àwọn mọ̀láìkà ni pé mustadi àfihàn fìhárìdì àwọn ọ̀lẹ́ni wa alágbára àti lè ṣe nǹkan kan nìyà àmọ́ bá a ṣe lè múfù. قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا èsì فيها. ọlọ́run ọba lẹ́nu àwọn màláíkà nìyẹn alámùtẹ̀kùn ألم تكن أرض الله واسعة. ẹ mọ̀ pé ilé ọlọ́run ọba fẹ̀ jù yí lọ ni ilé ọlọ́run ọba kọ̀ọ̀kákò ó sì kára rẹ̀ kò wàtàtí ẹ̀ ò sínú kọ́ kára rẹ̀ kò. ǹjẹ́ ọlọ́run abọ́ ilé ọlọ́run abọ́ kákó kò sí wàtà tí yẹn nu kó kára rẹ̀ kò. فتهاجروا فيها. lọ́tẹ̀ ṣe kíra lọ́tẹ̀ rìrì ọlọ́run. فأولئك مأواهم جهنم àbíjàre yìí ò tó iná lẹ́wọ̀. وساءت مصيرا. gbọ́ tí wọ́n jẹ́ sọ máa bá mi kó wọn síná. إلا المستضعفين من الرجال والنساء والولدان. ọlọ́run máa fàyà fi sọ̀rọ̀ tó bá fẹ́ gbẹ́dájọ́ wa yóò wá fàyà fi sí i ó ní àyàfi àwọn tọ́jà. إلا المستضعفين من الرجال والنساء والولدان. المستضعفين من الرجال المستضعفين من النساء المستضعفين من الولدان wọ́n fún Abbas Abdullahi fún Abbas lóhùn ni òun ìyá àwọn bàbá àwọn làwọn láàyè àwọn ìlàlẹ̀ mustad'afina. من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا. فأولئك لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا.
láyé tàbí náà sẹ́bílà àwọn òsì ẹ̀ mọ́bí wọ́n fẹ́ yà sí. فأولئك عسى الله أن يعفو عنهم. tó báwo la yìí ka asọ̀lá ayẹ̀fọ́ àná àwọn eléyìí nìkan ni wọ́n lè mójú kò fún kì í tẹ̀ ń tẹ rọ́nà àbáyọ tẹ̀ ló. وكان الله عفوا غفورا. Ànábì Musa wá ń sọ fún wa yìí pé. ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم. Ebi tọ́lá ọ̀gá tó ti kọ́ kalẹ̀ fún yẹn wọ́ bẹ̀ ẹ wọnú Baitul Maqdis ẹ wọ lẹ́yìn. ولا ترتدوا على أدباركم. Ẹ máa dẹ́n tí ọmọ àṣàbámà. قالوا يا موسى إن فيها قوما Ọ̀gá جبارين. nìkan wọn gbogbo wọn panupọ̀ wọn sọ fún pé bí oní àwọ̀ yìí iná fi akómọ jabari. Ọmọdún tó bí oní àwọ̀ ni àwọn kómọ jabari náà mẹ́mbẹ̀ wọ̀ ìtàn lẹ̀. وإنا لن ندخلها حتى يخرجوا منها. Láni wọn lò. Àní wọbẹ̀. حتى يخرجوا منها. Táàbì gbọ́ pé wọ́n ti kú tán lé wa òun àwọn tí àwọn kú tán lù ú. Ìgbà wọn ní wọbẹ̀ táwọn ò fi pé wọ́n jáde kó bẹ́ẹ̀ pé àwọn tí sèyàn lọ́sẹ̀ tí wọ́n tẹ̀yàn mọ́lẹ̀ tí wọn ò tiẹ̀ nímọ̀ pa àwọn tẹ̀ nǹkankan. Tọ́lọ́wọ̀n ò sí nítorí ẹ̀gbẹ́sẹ̀ wọn kó bẹ́ẹ̀. وإن يخرجوا منها فإنا داخلون. Tá a bá gbọ́ pé wọ́n jáde ráyínádá ìlú náà àwa náà wọlé irú ẹ̀ lọ́sàn nẹ́bí ọlọ́run lè fà nẹ́bí lẹ̀ sáà ní wọn sálà rẹ̀ sáà lórí nǹkan mẹ́ta tí wọ́n ń pílánì ọlọ́run ní ìfaramọ́ méjì. يثبتوك أو يقتلوك أو يخرجوك. àmọ́ mẹ́ta làwọn mú wá inú káwọn sáǹsàn rẹ inú wọn pọ̀ inú wọn lé ọ jáde èyí tí mo faramọ́ ni kí kọ́ jáde wọ́n gan jáde fúngbà díẹ̀ kó kágbára ó fi dé kó fi wá padà wá. Báwọn padà ọ ránṣẹ́ yẹn sí i sọ pé géèmù náà ni ọlọ́run ló ní ànábì ọmọ pé nǹkan kan lọ. ǹjẹ́ ọlọ́run bá òun ló ní ìkọ̀kọ̀ ànábì àmọ́ mọ́ ọkọ̀ mọ̀ pé nǹkan kan lọ. ọlọ́run wa ránṣẹ́ sí bó sì ránṣẹ́ ìtẹ́kọ̀ọ́ dá sílẹ̀ ó tún pèsè ẹ̀ ó fi wàṣà tí àìpé ìtọ́ dáa jù ní pé kó jáde ló fi ń já pé géèmù yẹn ọlọ́run ló ní bá ànábì ṣe máa wá rí géèmù tó lọ́pọ̀lọpọ̀ gbà ibi àtìlọ́nu àdíbí ṣe rí tó tọ́lọ̀ máa fi hàn tó máa wá gbọ́ gbólóhùn tárùkù àní wá sọ tá ànábì gángan wá sọ fúnra rẹ̀ ní Suratul A'raf. Akramakumullah. ìwà ń sọ yìí pé kí wọn máa jẹ́ tákímílà eléyìí wọ́n yìí pé. Qul la amliku li nafsi darran wala naf'an. نفعا ولا ضرا إلا ما شاء الله. كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء. إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. tó wà pé géèmù tá à ń sọ ni tí fisan táwọn èèyàn máa ń rí ebe ká pìrìdìtì nǹkan báyìí ló ti gbọ́dọ̀ rí báyìí ló ti gbọ́dọ̀ lọ tó o bá fẹ́ pìrìdìtì nǹkan àbọ̀dọ̀ ń gbà fọ́nà kan fi nǹkan kan hàn ẹlòmíì abùn ní agbára àlálílá aláwa ó lágbára jura wa lọ inú géèmù làláwà ẹlòmíì ó lálàbí ìgbà tí wo fíìmù ni tó bá sì là bẹ́ẹ̀ náà ni ó ṣiṣẹ́ aláàtì onídìí oríkodò tí wọ́n máa lálàgbọ́ kí ẹ gbé yàrá rẹ̀ mọ́ ń gbọ́ o. ǹjẹ́ kí tẹ gbogbo ẹ̀ ní àlá rẹ̀ mọ́ ń gọ́. ìwọ ni kò dìtẹ́ẹ̀tì ẹ̀bùn tọ́lọ̀ ń bá bùn ọ. ìwọ fúnra ara rẹ ní kò dìtẹ́ẹ̀tì ẹ̀bùn tí ọlọ́run bá tó bá fún ẹ. ọlọ́nà tọ́lọ̀ máa ń gbà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan sọ̀rọ̀. ó ní ọ̀nà tí ọlọ́run bá ti máa ń gbà báyìí nìkan kan sọ̀rọ̀. ẹlòmíì tí ẹ sàlá ẹlòmíì tí ẹ kì í sàlá. ẹ̀mí ni ẹ̀mí ni ọlọ́run máa bá a sọ láti inú ẹ̀mí ẹ̀. wọ́n máa bá sọ̀rọ̀ láti inú ẹ̀mí ẹ̀. tí ọba yìí ti ka kún ẹsẹ̀kẹsẹ̀ náà níyà rẹ̀ ọmọ jẹ́. tí ẹ bá ti wá kàákún ẹsẹ̀kẹsẹ̀ níyà rẹ̀ máa jẹ́. ẹlòmíì ẹ̀bùn fúra lábùn. ẹlòmíì ẹ̀bùn ìfúra lábùn. kó fura. kó fura. mo fura o
mo fura. tó bá pẹ́ kó tó dìde mi tó wà nǹkan kà mọ́. tó bá pẹ́ kó tó dìde mi tó wà nǹkan kà mọ́. oríṣiríṣi lẹ́bùn. oríṣiríṣi ní ẹ̀bùn. tó ìrìnà ìdàgbà jura wọn lọ. ǹjẹ́ wọn dá ń pè ní ìrìnà yìí dàgbà jura wọn lọ. tó bá wá dàgbà jura wọn lọ tọ́lọ́ ń bá fi nǹkan hàn kọ̀ọ̀kọ́ já yí pé tó o bá fẹ́ lẹ́lẹ́rìí o lè wá pa àwọn méjì mẹ́ta kan nínú àwọn followers nínú àwọn ọmọ ìjọ bó sì rí nǹkan báyọ̀ àṣeyẹ̀wò lọ́lọ́run o àmọ́ bẹ́ẹ̀ bùn tọ́lọ̀ ń bùn mi kì í sá ó súnmọ́ kọsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá ní orí bẹ́ẹ̀ àwọn ọmọ ìgbèrè ẹ̀ jẹ́ pé alàgbà wa ti sọ àmọ́ bọ́sì tàgbàgbà kọ wá di kílíà pé mo rí pé báyìí bóyá ṣe rí bó sì ṣe gbọ́dọ̀ rí nu kò sẹ́ni ó lè yín lẹ́yìn ọlọ́run. ǹjẹ́ bí ó ṣe rí wọn ni kò sẹ́ni tó ní lẹ́yìn ọlọ́run ọba. kò sí ẹ̀dá tó ní lẹ́yìn ọlọ́run. kò sí ẹ̀dá ọlọ́run ọba kan tó ní lẹ́yìn ọlọ́run ọba. àwọn tó súnmọ́ géèbù tí ọlọ́run ló ní géèbù ló ní kọ̀kọ̀ àwọn tí túmọ̀ wá fi kọ̀kọ̀ hàn sẹ́ bí fẹ́ fi hàn wọ́n tó pàápàá jùlọ ní Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ máa fi kọ̀kọ̀ hàn tó bó ṣe fi hàn tó wá gbọ́ gbólóhùn tá ànábì sọ yí pé. kùlá amúlíkùlí náà bù sí naf'an wala darran illa ma sha Allah. ọlọ́run ànábì Muhammad. la amúlíkùlí náà bù sí naf'an wala darran. ní kápá kan linafusi lérí ara mi lérí ẹ̀mí mi lérí ọ̀rọ̀ gbèsè ayé mi. naf'an wala darran. léyìí tí ó ṣàǹfààní fún mi nínú gbèsè ayé mi ní agbára mi ò ká kankan bẹ́ẹ̀ ìtọ́lọ́n bá ṣe pẹ̀lú mi náà ni wala darran. àbẹ́ ìtọ́fẹ́ kò nira bá mi agbára mi ò ká kankan bẹ́ẹ̀ èyí tọ́lọ́n bá gbé wá bá mi náà ni. illa ma sha Allah. àfẹ̀yí tó bá fẹ́ tó bá rí kanu ayé mi tí ń dọ́gba bó ṣe fẹ́ ni èyí tó bá kù díẹ̀ ká tó bó ṣe fẹ́ ni. walau kuntu a'lamul ghaiba lastakzartu minal khairi. ànábì ní báyìí pé bẹ́ẹ̀ yìí ṣé ń ro òun ló ṣe rí pé kò sí ti Muhammad mọ̀ kò sí ń tágbára Muhammad ọ̀ka kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ tí Muhammad ò ní mà kó tó ṣẹlẹ̀ ẹlòmíràn wà yẹnu báyìí pé àyàn àfàṣẹ ẹ̀ wá rí ni. ó ń kálukú ra àánú gbà ní àwa náà yàtọ̀ sẹ́yìn náà. ǹjẹ́ oníkálukú ra àánú gbà ní àwa náà yàtọ̀ sẹ́yìn náà. àánú lórí gbà kẹbà má ra àánú gbà bá pété ànábì ọba sọ ọba níbẹ̀ ni ọmọ ẹyọ ọmọ tó kún ọmọ ẹni. sábà rẹ̀ wá ká pé má pa wọ́n. ìmọ̀ ibùdó mi túnú sọrẹ́sì tá a ń sìn yìí gírèdì ni èèyàn máa ń dàgbà nú ẹ̀sìn díẹ̀ tí ó fi dàgbà nú ẹ̀ débi tọ́lọ́ bá fẹ́ dàgbà dé ẹ sáré bá mi ké káfí mẹ́ta ẹ bá ń kí méje ẹ bá ń kárù kwani ọlọ́mọdé aburú ṣe mí sáré bá mi háyàtà kùrùsí sáré bá mi wútìrà mi gbogbo ẹ̀ pátápátá lọ́dọ̀ àwọn àgbà ẹlẹ́sìn míì kò sí nǹkan kan bẹ̀ lọ́dọ̀ wọn wò pé èèyàn tó náà ni tó o bá dàgbà pinnu ẹ̀mí tó o dàgbà pẹ̀lú ọlọ́run ó fi gbogbo nǹkan lè fọlọ́run ni. torí wọn tún wò pé gbogbo èyí hùn náà káwọn tún máa ṣe nígbà táwọn tún dí sí ọlọ́run lọ́wọ́ ni kí ló fira rẹ lẹ̀ fún sí kó sí tó bá fẹ́ pẹ̀lú rẹ. alihamudulayi. wala tadbiru tadbiri. wala al-umuru allati tajri bitaqdirin. likalikun razikun ma sha'a yaf'alu bihi. أحاط بعلمه من قبل تسويره. أحاط بعلمه من قبل تسويره. أمر أمري ولا تدبير تدبيري. ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tèmi ọlọ́run lọ́lọ́rọ̀ èmi kí mo ní gbogbo ìtàn ní pẹ̀lú mi yìí tèmi kọ́tọ̀ lọ́ọ̀ ni
wàlá tẹ̀dìbìrù tẹ̀dìbìrì. kó máa rí bákan kó yí bákan kó dà bákan tèmi náà kọ́ ọlọ́run náà lórí tẹ̀dìbìrì wọn náà. wàlá l'umuru allati tajri min taqdiri. wàlá l'umuru allati tajri min taqdiri. gbogbo ọ̀rẹ́ yálà yé ọmọ lọ pẹ̀lú tẹ̀dìbìrì pẹ̀lú kádàrá ọlọ́run ní fi lọ ọlọ́run ọba ní ọmọ darí ẹ̀ pé pòtíṣà rẹ̀. gàlí kún pẹ̀lú sábà tí pé bá a ṣe fẹ́ kó rí gbogbo bá a ṣe fẹ́ kó rí kò sẹ́dá ọlọ́run ló nìyí lọ́dọ̀ bí asbab bá a ṣe fẹ́ kó rí lórí nì. gàlí kún rọ́ọ̀sì kún máa ṣàyẹ̀ fún àlùbí. tá a la fẹ́ fi yín wò tì sí. lìkàlìkùn rọ́ọ̀sìkùn. dánidáni mú ọlọ́ba tó dá mi ẹnìkan kọ́ dá mi ọlọ́run ló dá mi rọ́ọ̀sìkùn àrísìkí ti ń lò yìí ọlọ́run ní pèsè rẹ̀. máa ṣàyẹ̀ fún àlùbí. mo ti lọ́nu ìtòwù ní í ṣe pẹ̀lú mi ìtòwù ọlọ́run ní í máa ṣe pẹ̀lú ẹ̀dá. tọ̀bí ilmohomi kọ̀bù lè tẹ̀síwìrì. tọ̀bí ilmohomi kọ̀bù lè tẹ̀síwìrì. ọ̀gá yẹ̀ wá ní mo ti lọ́nu ìtọ́ba wọ ọlọ́run ní ó ṣe pẹ̀lú ẹ̀dá rẹ̀. kùnlá amúlíkùlì nàfùsí nàfọ̀ wàlà dọ̀rọ̀ ní ilà masha Allah. ànábì ní èmi ànábì tí mo jẹ́ ànábì yín bẹ́ẹ̀ ti rò bọ́lá ń fẹ́ràn mi tó ní kápá ìsànfàní kan nínú àlámọ̀rí mi fúnra ara mi ìsìn ní kápá kan lè rí tó bá fẹ́ kónira bá mi kí ní kọ́ mọ̀ wá. ilà masha Allah. ìjọba bá fẹ́ ní ìṣẹ̀lẹ̀ nínú méjèèjì sí mi wàdà o. kuntu alamul ghaiba lastaghsartu minal ghairi. ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. ànábì bá ń bẹ̀ ṣe ń sọ ọ̀hún lọ́ba rí lẹ́wọ́. أعلم الغيب bàbá máa kọ̀kọ̀ lóòótọ́ ni. لاستكثرت من الخير èmi lórí mi ọba pọ̀ jù nù yín. لاستكثرت من الخير ní dáadáa oríire ọ̀dọ̀ mi ní bá kó o sí ju ti yín lọ. وما مسني ọba sì السوء má kàn mí ta ni ó gbọ́ tí ó rí bá burú ń bọ̀ wá bá tí ó wà dákẹ́ kò fi hàn mí kó tó dé náà ni. إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. ó ní jẹ́ nǹkan kan láàrin ilẹ̀ nasirun kí n kìlọ̀ ya fún yín ni o fẹ́ni tí ọba ní gbọ́ tí ọgbà nínú yín tí ò ṣe dáadáa wà bá sí بشير لقوم kí n يؤمنون. sì lè ṣe wáàsí fún àwọn òwòlè kó mi yómìnú fáwọn àjọ mi bọ́yá wọn bá gbà kìí ṣe pé mo ní kápá lórí nǹkan kan géèmù yẹn ọlọ́run ló ní ni pé inú èyí tó jẹ́ adilu tó jẹ́ wàsàtíyà fẹ́ dá láyé ó jẹ́ mùsùlùmí ni o ó jẹ́ kírísítẹ́nì ni o nípa ipe foresight الوحي الإلهي والعقل البشري. akílò basari ni fọ́sáìtì wáìlì ya ni géèbù ọlọ́run ló ní géèbù fọ́sáìtì yẹn àbí ká fẹ́ pìrìdìtì yẹn wàsàtí àbẹ̀ ni pé tí ọlọ́run bá gbọ́nà kan fi hàn ọ́ àbọ̀ bá gbọ́nà kan bọ́ ọ sọ̀rọ̀ wáìlì ni ò ní sí mọ́ tá à ń pè ní géèbù ilé àmọ́ ọmọ wàtárì kí á mi dé ni ìyàtọ̀ ń bẹ nínú ilé àmọ́ àti wáyù làwọn ànábì ọlọ́wọ́n máa lò. ǹjẹ́ wáyù làwọn ànábì ọlọ́run bá ní wọ́n máa lò. àwọn prófẹ́tì wọn nìyí hùn. ǹjẹ́ àwọn prófẹ́tì ni wọ́n nìyí hùn. ó ti dé.
ó ti gé. kò sẹ́nìkan lórí ilẹ̀ yìí máa tó lè sọ pé òun rí màláìka. kò sí ẹnìkan lórí ilẹ̀ yìí máa jẹ́ àṣẹ pé òun rí màláìka. ìtanra rẹ̀ ni. ìtanra rẹ̀ ni. àmọ́ ilé àmù kánú yẹn ní mímọ̀ nǹkankan lójú oorun kánú yẹn ní mímọ̀ nǹkankan lójú ayé ká sí gàgá fún yàn ìyẹn ò lè tán. ǹjẹ́ kánú yẹn ní mímọ̀. ìjà ànábì ọlọ́run lọ́lọ́run tí ọlọ́run ò tilẹ̀kùn òjíṣẹ́ ọlọ́run ò lè tán lórí rẹ̀ táàkì àwọn ọlọ́run dé lòjíṣẹ́ ọlọ́run ọmọ wa àmọ́ ìjà ànábì ọlọ́run la tilẹ̀kùn ẹ̀ àwọn tá a bá pè lójíṣẹ́ wọn á fi nǹkan kan àwọn náà lẹ́sà yàtọ̀ fáwọn yòókù tó dáa fẹ́ fún wọn máa báwọn èèyàn sọ̀rọ̀ lòjíṣẹ́ náà gbọ́dọ̀ fífi ra rẹ̀ ẹlẹ́dọ̀ gbọ́dọ̀ fi máa communicate pẹ̀lú ọlọ́run ní gbogbo ìgbà ó lè jẹ́ àwẹ̀ ló mú ní bàdà rẹ̀ pẹ̀lú ọlọ́run ó lè jẹ́ àdúrà kan lọ́wọ́ máa ṣe ó gbọ́dọ̀ máa communicate nǹkan táwọn èèyàn lásán sì ń ṣe ó gbọ́dọ̀ jìnnà sí. torí wọ́n fẹ́ kí ọlọ́run ó fi nú ara rẹ̀ yìí kó fi ṣe àgò tí ó máa gbé ó jìnnà sáwọn kankan jíjẹ rẹ ò ní pọ̀ jù kọ́ gbogbo nǹkan náà lọ́mọ jẹ hàn kò ní pọ̀ oorun rẹ ò ní pọ̀ jù adùn rẹ kọ̀dọ̀ yìí rẹ ń pọ̀ obìnrin kò ní pọ̀ jù bẹ́ẹ̀ làwọn kankan kọ́lọ́hún fúnra rẹ ò lè lù ẹ́ látara bẹ́ẹ̀ o lè lẹ́bùn àmẹ́bùn yẹn tó bá fi hẹ́ bí ìhà tí ọkọ tí ọ torí ìkọjá ìnìkan ní àtà àkọsọ́ lọ́hùn dáadáa wo la ní takọ àkàtọ́ lọ́hùn. ìjẹ́ ìkọjá yìí ni ká sọ pé akọ ìhà kan sí ọlọ́run ọba dáadáa wo la ṣe fún tálà akọ àkàtọ́ lọ́hùn. ìhà tó bá wọ ọlọ́run ní kọ síyàn. ìhà tó bá wọ ọlọ́run ọba ní kọ síyàn. kódà kìí fẹ́ sí pín. kódà kìí fi ẹ̀sìn pín. Al-Islamu dinul wasatiyati. Al-Islamu dinul wasatiyati. gbogbo ntí mẹ́nu Kùránì ti fún tẹ̀dọ́ rẹ̀ lọ́mọ kò sì mú lẹ́bùn rí náà ẹni tí ọmọ kankan ló gbé rí náà fún. òun ní ọ̀sẹ̀ tó máa wá sọ fún pé tọ̀ alàgbà ẹkún fàdúrà o bó sì jẹ́ àyàn yóò jìyà. ẹ̀bùn tiẹ̀ tó gbé fún nìyẹn tó ìhà tó bá kọ sí ohun tó bá gbọ̀nà kan tó bá fi nǹkan kan bọ́ọ̀lù tó fi sọ lẹ́sà kó pé ó wí. ǹjẹ́ ti ọlọ́run bá tó bá fi nǹkan kan bọ́ọ̀lù tó kọ ìhà tó da sí ẹ ọlọ́run ọbọ̀ ní kó wí. ìyẹn kí wọ́n fi mọ́ lójíṣẹ́. ìyẹn kí wọ́n fi mọ́ lójíṣẹ́. alàgbà wa wí ọsẹ. alàgbà wa wí ọsẹ. tọ́ba tí mi ti bá ti sẹ yọ wà ní owó àyèmáyé tí ò ní sẹ. tọ́ba tí wọ́n wí tí bá ti ń sẹ wọ́n ní kò wí àyèmáyé tí ò ní sẹ. ìjọ tí ọ̀sẹ̀ òun ní ìsìtò kó lójíṣẹ́ ni. ìjọ tí ọ̀sẹ̀ òun ní ìsìtò kúrò lójíṣẹ́ ni. ọkọ lójíṣẹ́ kò jíṣẹ́ ló change. ọ sọ fún ọ nu wípé èmi ni. torí èmi ni ọlọ́run yẹn kò ní jùlẹ̀ fẹ́nìkan o. ìjẹ́ èmi ni ọlọ́run ọba kò ní sọ́ọ̀lẹ̀ fún ẹ̀dá rẹ̀ kankan. tó làwọn tó jẹ́ àwọn ẹni ọlọ́run àwọn àgbàlagbà tí wọ́n bá ní ká àsìmọ̀ yìí tí ó ṣe o àmọ̀ yìí tí ó ṣe àmọ́ arápẹ̀rẹ̀ kan báyìí àmọ̀ yìí tí ó ṣe àṣẹ yóò wù ni èyí bá sì fi ó ṣe níbo ṣe fi hàn wáyé náà ni ojú orí ò dákun òun náà máa wò pé ọmọ pé mo lè yí. wọ́n fi ẹ̀bẹ̀ kún ẹ̀bẹ̀ ọlọ́run wọ́n á fi kún. ìjẹ́ gbogbo ohun tí wọ́n bá rí wọ́n wá fi ẹ̀bẹ̀ kún wọ́n á fi kì í sára ọlọ́run ọba. ẹ̀bùn ni ọlọ́run máa ń bùn àwọn èèyàn lẹ́bùn bẹ́ẹ̀ pípín wọ́n rí náà bẹ́ẹ̀ bàbá wa àgbàlagbà kó ti kú ọlọ́run yá fi wọn. bàbá àdòdó wákà àgbo wákà lọrin ni bàbá yẹn wákà ni máa ń dá níjọ́ tí wọ́n bá fẹ́ ṣàìsàn ìyàwó yọ wá ń jòkó àmọ́ àáfàá ni àáfàá tọ́lọ́run máa ń fi nǹkan hàn ní bàbá náà torí jọ́ mi tó bá fẹ́ dá wákà báyìí ẹ mọ̀ pé wákà tẹ́lẹ̀ yìí dá yín rí nǹkan kan pẹ̀lú tí ń sọ òun. àwa wà ní kékeré bọ́yá amọ̀déjọ́ ọmọ ọdún méje lọ lọ́dún tí ń wí àbọ̀ mẹ́wàá ọwọ́ awálé wọn wá ń ṣe ìyàwó kan lé wájú ọ̀rọ̀ wá sí àìsùn wákà lọ́wọ́ dá àwọn àgbàlagbà sì pọ̀ nígbà náà gba àwọn wádìí lu àwọn tó sábà wọn pọ̀ àwọn òjòkó ní gbangba yóò máa dá wákà àkànnú àwọn àgbàlagbà wọn á fún mi lówó pé kí n lọ fún un pé wọ́n á fún un lówó ọkàn mọ́wọ́ mi tó báyìí àwọn yẹn wá náwó fún kò sọ̀rọ̀ bó ti wá gbowó lọ́wọ́ wọn tó dá wákà tán lọ́wọ́ náwó mi sókè ta ló lọ́mọ yìí o
ta ló lọ́mọ yáàdì wa ni ẹ lọ sọ ń pọ́nmọ rẹ̀ náà ni kò wá sọ̀rọ̀ ọ padà wá ránṣẹ́ sí bàbá pé wọ́n wá rí òun láàárọ̀ ọ wá sọ àyìnmáyé ọ̀rọ̀ ìsúmọ̀fẹ́ ló ń bẹ̀ kọ́ abọ́ta gbangba náà gbọ́dọ̀ ọmọ yìí yọ yà fà lánlá yọ dá fà lánlá yóò ṣe gba gbogbo onínà ọlọ́run fi hàn ó rí àmọ́ kò torí ẹ̀ wá sọ tó ọmọ pọ́nà wọn àṣẹ yóò wù ní ọ̀gá sọ fáwọn àgbàlagbà ní pé mọ́ra pẹ́ báyìí pẹ̀lú ọmọ yìí ẹ̀dá kan ẹ bá ń mójútó yàtọ̀ ọ̀rẹ́ mi gbogbo bàbá tó dáàdi wáyé máa sọ pé ọ̀rẹ́ mi ń kọ́ bàbá ní ọ̀rẹ́ rẹ wà